ṣèbí lógo bàbá ire olúwa ó máa kú oríire ní o. jọ́jẹ́ ń fẹsẹ̀ kan tẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn nílùú Ẹ̀gbá ọmọ alápapọ̀ òní ni bàbá tó bí ọlọ́mọ ọmọ Lisa agbóǹgbò ọ̀kàlà ọmọ eréjogún ọlá ọmọ òṣìlẹ̀kùn pàlẹ̀kùn dé àrídìí ògo àrídìí ògo àrídìí ògo ni bàbá tó bí ọlọ́mọ ìran bàbá rẹ̀ àmàròyìn ogun bàrà fàgbẹ̀ ẹ̀ṣọ́ Ìkòyí ni bàbá tó bí ọlọ́mọ ọmọ àgbọn lọ́nà tí orí kú sá iwájú ni bàbá yín fi ń gbọ́ta lójú ogun ìran Ìkòyí kan kì í gbọ́ fa lẹ́yìn èyí tó bá gbọ́ fa lẹ́yìn á jẹ́ pé òjò ló ṣe ọmọ arógùn yọ ṣẹ̀ṣẹ̀ ọmọ Lisa agbóǹgbò ọ̀kàlà ó máa kú oríire ní owó ti ṣọdún èyí akọ́rẹ́dẹ́ mi ọkọ mi olówó orí mi wá ṣe mí láṣẹ ìgbìmọ̀ gbà mí láyé kí n délé màmá tó bí ọlọ́mọ akọ́rẹ́dẹ́ ìgbẹ́ tí ìgbẹ́ tí ọmọ yẹ ajíbọ̀kẹ́ ní ẹnilé màmá tó bí ọlọ́mọ ọmọ láyé o ṣebí nílùú Ọ̀yọ́ àní nílùú Ọ̀yọ́ níran màmá yìí ti ṣe wá o Ọ̀yọ́ mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ ti bá ẹ̀yin lọmọ ikú bàbá yèyé aláṣẹ kejì òòṣà ajíṣe bí Ọ̀yọ́ là ń rí ayé ò lè ṣe bí bàbá ẹnìkankan ìyẹn nílé yèyé tó bí ọlọ́mọ akọ́rẹ́dẹ́ mi olólùfẹ́ mi ìránṣẹ́ Ọlọ́run àsìkò ìtọ́lọ́run ló lọ́wọ́lọ́wọ́ general overseer nínú ìjọ the existing power of God evangelical ministry iṣẹ́ Olúwa ò ní bàjẹ́ látọwọ́ ẹ àní nínú iṣẹ́ Olúwa ó ní fìpìtàn àbúrú láéláé ayé ò ní rí ọmú ikọ́ ò ní kọ́ ẹ lẹ́sẹ̀ lókèlókè ló máa lọ òní rẹ̀yìn ilé ológo oníbàṣánù lọ́wọ́ rẹ̀ láṣẹ Èdùmàrè ó ti ṣọdún èyí wá ṣe ọkọ